lánàá ní Ọ̀yọ́ Aláàfin gọ́ngọ́ sọ kùtùkù wu wọn ò fi wèrè wó wèrè oyè Ọ̀kanlọ́mọ fún gbogbo ilẹ̀ Yorùbá káfàtà ni wọ́n jẹ́ o. ikú ikú ikú. Ṣèyí Tinubu di Ọ̀kanlọ́mọ fún gbogbo ilẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé Aláàfin Ọ̀yọ́ nìkan ló lẹ́tọ̀ọ́ láti yan èyíkéyìí oyè tí ó bá ti máa jẹ́ fún gbogbo ilẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí ìwádìí ojúdá ìtàn ilẹ̀ Yorùbá ṣe sọ fún wa o àti àwọn ìwádìí tí a ṣe yékéyéké. Níbi ayẹyẹ yìí ogunlọ́gọ̀ èèyàn tó yàtọ̀ fún èrò ló wá síbi ayẹyẹ yìí láwọn èèyàn kànrìnkànrìn. Ibẹ̀ láti rí bàbá mi ọba Olúgbọ́n ti lé igbọ́n kódà àwọn Ẹ̀yọ̀ látẹ̀kọ̀gàn ọ̀gbẹ́yìn. Ó lé ní 50 sẹ́nítọ̀ tó wá síbi ayẹyẹ ìwúyè Ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá yìí. Kódà a rí àwọn tó jẹ́ gómìnà nígbà kan rí láti ilẹ̀ Àríwá lọ́hùn. Ibẹ̀ láti rí sẹ́nítọ̀ Gbénga Daniel táwọn náà jẹ́ gómìnà fún ìpínlẹ̀ Ògùn nígbà kan rí. Oríṣiríṣi àwọn ọba aláyé àwọn èèyàn kànrìnkànrìn tí wọ́n jẹ́ aláṣẹ lórílẹ̀ Nàìjíríà ni wọ́n wá. Àwọn ọ̀tọ̀kùnlú ìlú ibẹ̀ kún kẹ́kẹ́ ẹsẹ̀ ọgbà èèyàn tó wá síbẹ̀ ẹ̀yìn wa kódà sẹ́nitọ́ Ahmed Lawan tí wọ́n jẹ́ adarí ilé ìgbìmọ̀ asòfin àgbà nílùú Àbújá tẹ́lẹ̀ rí àwọn náà wà ń bẹ̀ kódà sẹ́nitọ́ Akpabio àwọn gan ọ̀gbẹ́yìn lánàá yìí ọgbẹ̀nutan ó lékè nkà. Níbi ayẹyẹ yìí láti rí sẹ́nitọ́ Yari Solomon àti rí oríṣiríṣi àwọn èèyàn lára àwọn ọba aláyé tó wá sí ibi ayẹyẹ yìí ní bàbá wa ọba Olúwo tilẹ̀ wọ ọba Dr. Abdulrasheed Adéwálé Àkànbí ìlúfẹ́mi lóyè tẹ̀lú àkọ́kọ́ wà. Bákan náà oríṣiríṣi àwọn ọba ni wọ́n wá bẹ̀ o ibẹ̀ láti rí Aṣẹ́yìn tìlú Ìṣẹ́yìn àti àwọn ọba ńláńlá tí wọ́n wá sí ibi ayẹyẹ yìí. Lánàá ẹ má jẹ́ atara wa ọyẹ ọba Aláàfin Ọ̀yọ́ ọba Abímbọ́lá Akeem Ọwádé Ẹlẹ́wù Ẹ̀tù tí wọ́n bá ń pè ọba alẹ̀ Yorùbá ẹ má jiyàn. Lẹ́yìn tí wọ́n parí ètò ìfinijẹ oyè nínú ààfin tán ni bàbá ọba Abímbọ́lá Akeem Ọwádé Aláàfin Ọ̀yọ́ bá pé ó yá o ọ̀yá ní iléèwé girama kan tí ó gbajúgbajà nílùú Ọ̀yọ́ tí wọ́n ń pè ní Olivet. Ibẹ̀ ni wẹ̀jẹwẹ̀mú ti wá bẹ̀rẹ̀ níbi tí bàbá Sàní Adé ti ń dáhùn yẹn lára yá níwájú oníǹkan olóyè gangan Ọ̀kanlọ́mọ gbogbo ilẹ̀ Yorùbá àti ọba mákínlẹ̀ Yorùbá sẹ́nitọ́ Yari. Láyé wa tí wọ́n bá pé nǹkan dùn gbọ́ngbọ́n kan sí ayẹyẹ ìwúyè Ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá yìí ní jẹ́ bẹ́ẹ̀ ẹ wá nǹkan fìdílé ẹ jájọ bó ṣe ṣẹlẹ̀. Àwọn ojúlówó ọmọ ọba Ọ̀yọ́ ọmọ ọba Ládìgbòlù náà ń bẹ níkàlẹ̀ pẹ̀lú àwọn lọ́balọ́ba bàbá ọba Akire ti Kirelé náà gbẹ̀yìn níbi ayẹyẹ yìí. Ẹ̀yin yẹn wa kí ló ṣẹlẹ̀ lábẹ́ kanopi àwọn èèyàn kàǹkàkàǹkà níbi tí àwọn èèyàn kànrìnkànrìn wà. Ẹ wá nǹkan fìdílé àbíkẹ́ fìdílé nǹkan ẹ jẹ́ àjọ wo nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ láti rí Ganduje tí wọ́n jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC nígbà kan rí bákan náà tí wọ́n tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Kánò nígbà kan rí. Ẹ wá nǹkan fìdílé ẹ mọ̀ bá mi ká lọ. Níbi ayẹyẹ yìí ni sẹ́nitọ́ Yari ọba mákínlẹ̀ Yorùbá ti fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn ó fi ẹ̀mí ìmoore òye hàn fún gbogbo ọmọ Yorùbá láti jẹ́ kí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu padà sí ilé ìjọba l'Àbújá fún sáà ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí. Ojúlówó ọmọ Yorùbá ti fi